Mo kí gbogbo wa lọ́kùnrin lóbìnrin lónílé lálejò níbi gbogbo tí ẹ ti ní àǹfààní àti máa rí mi. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ Ewéjẹ. Máa ń sọ wípé tí ẹ̀yin bá rí mi fún ìgbà àkọ́kọ́, ẹ like, ẹ comment, ẹ subscribe, ẹ share, ẹ subscribe to my YouTube channel nítorí àǹfààní bẹ́ẹ̀ tó pọ̀ rẹpẹtẹ. Tẹ́ ẹ bá subscribe, àǹfààní ibẹ̀ ni wípé ẹ máa rí ọlọ́kan ọ̀jọ̀kan àwọn iṣẹ́ tí ó ń bọ́ sórí afẹ́fẹ́ ní YouTube. So kí ni mo mú wá lónìí ni tùràrí àwọn àgbàlagbà. Tùràrí àwọn àgbàlagbà. Kí làwọn nǹkan tẹ́ máa lọ bá mi wá? Ẹ lọ bá mi wá èpo ọ̀bọ̀ kó pọ̀ dáadáa, èpo ọ̀bọ̀ kó pọ̀ dáadáa, ẹ̀rù àwọ̀nká, egbò efun. Ẹ jẹ́ kí egbò efun yẹn náà kó pọ̀ díẹ̀, egbò túdè kóun náà pọ̀ díẹ̀, èmi ọjọ́. Kẹ̀sì wá egbò àjẹ́òbàlé. Ẹ já ewé má fọwọ́ kan ọmọ mi. Ó yá, gbogbo àwọn egbò yìí ẹ bá mi gé wẹ́wẹ́, kẹ́ ẹ sá sóòrùn kó gbẹ dáadáa. Ewé yìí náà ẹ sá sóòrùn kó gbẹ. Ó yá, ẹ wá kó sínú odó. Ẹ gun gbogbo ẹ̀ àtewé àtegbò wọ̀nyí àti èmi ọjọ́ kó kúnná dáadáa. Ẹ jẹ́ kó kúnná, ẹ gun kó kúnná dáadáa nínú odó. Inú odó la ti ń gun. Lílò rẹ̀ rèé. A máa fin lálalẹ́. A máa fin tùràrí ẹ̀ lálalẹ́. Pàápàá jùlọ tẹ́yin bá jẹ́ ẹni tó ń wo aláàárẹ̀, tẹ́ ń wo aláìsàn, tí ẹ bá rí wípé àìsàn náà ó lọ́wọ́ àwọn àgbà nínú, ẹ ra àtùpà alámọ̀ olójú kan, ẹ fi òwú sí àti epo pupa. Ẹ wá bu tùràrí yìí sínú ẹ̀ kẹ́ ẹ rò pọ̀. Ẹ gbé síwájú aláàárẹ̀ náà títí kó máa jó. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àwọn tó na ayé wọ́n á dọ́wọ̀ fún. Àjíǹde ara jẹ́, á dìde. Tó, kò jù bẹ́ẹ̀ lọ. Títí dìgbà míì, èmi ọmọ yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ Ewéjẹ. Ẹ like, ẹ comment, ẹ share, ẹ subscribe, ẹ follow mi. Ire o.